tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ẹ káàbọ̀ sórí ètò wa Yorùbá Lákọ̀tún. Lẹ́ẹ̀kan sí fún yín sọ Yorùbá Lákọ̀tún. Ẹ ṣeun, Atúndé lónìí àwọn amúgbòrò ni. Ẹ ó gbádùn wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Oríṣiríṣi ètò láti làálẹ̀ fún yín lénìí fún gbádùn ẹ̀ ní. A sì mọ̀ pé ńgbà tá a bá fi dópin ẹ̀ nínú gbogbo wa ó dùn pé a ò fàsìkò wa ṣòfò. Ní ṣísẹ̀ntẹ̀lé la ó máa mú wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ náà láti máa ṣe. Àkọ́kọ́ a fẹ́ fi ètò ẹni júbà Ọọ̀ni Ilé Ifẹ̀ tuntun. Ẹni náà ni Aláyélúwà, ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Bẹ́ẹ̀ Ọ̀jádá II. Lọ́sẹ̀ tó kọjá èmi àtẹ̀yàn kan sọ̀rọ̀ kan wọ́n á sọ fẹ́ni ẹ pé àtàn bára wa rìn ní àwòmórí ọlọ́lá. Nǹkan tó bí ọ̀rọ̀ eré lóṣù kẹjọ ọdún yìí a wà níbi ìfilọ́lẹ̀ ìwé kan pẹ̀lú ẹni tó di ọba yìí. A ò sì mọ̀ pé òun lọ́ba ó kàn níwọ̀n oṣù mẹ́ta sísìn. À ń bára wa rìn ní àwòmórí ọlọ́lá. Torí ẹ̀ ni mo fi sọ pé ó yẹ kí a júbà kábíyèsí ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, oríṣiríṣi ètò lálẹ́, àsìkò ẹ̀fẹ̀ wà, àsìkò orin wà. A ó sì tún gba àlejò tá a tó wá gbà lénìí, àlejò tó kà sí àrà ni. Torí wípé ẹ ó rí nígbà tá a bá dàrin kan wípé Yorùbá Lákọ̀tún ó bá Yorùbá Lákọ̀tún lé. Ẹ dákun ẹ pàtẹ́wọ́ fúnra yín o. Káwọn bá fàsìkò ṣòfò púpọ̀ lásìkò yìí mo fẹ́ pe èèyàn kan, ọ̀gbẹ́ni kan. Ṣẹ́ni tó bá kọrin ẹ má pè wá lálejò mọ́, àwa yìí lálejò. Òun gan lè dá sí o, torí àìbá wọn sí bẹ́ẹ̀ láìbá wọn dá sí. Ẹ ó ti pẹ́ ńlẹ̀ díẹ̀. Orúkọ ẹ̀ náà ni MC Law. Yóò dá wa lára yá díẹ̀ pẹ̀lú àwọn ìfẹ́ díẹ̀díẹ̀ lédè tiwa báyìí. Ọ̀kárí láì, ó dọwọ́ rẹ̀. Tó mo kí ẹ kúrọ̀lẹ́ o. Àwọn dádì wa àti àwọn mọ́mì wa, olùdarí Ọlọ́run àtúbọ̀ máa fún ẹ ṣe. Èmi tí mo jókòó yìí, a mọ̀ mí sí MC Law. Bíi pé kan bí ẹ̀fẹ̀ ni máa ń ṣe. Bí pé a fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó, ìsọmọlórúkọ kọ̀ọ̀kan. Àwa mú inú àwọn èèyàn dùn ni. Tẹ́ bá tún wo bí mo ṣe múra, ẹ rí pé ìmúra mi ó rí bákan. Mo fẹ́ dàbí ọmọ Ìgbò lókè, mo lè dàbí ọmọ Yorùbá nísàlẹ̀. Mo mọ̀ọ́mọ̀ ni, mo mọ̀ọ́mọ̀. Èmi tí mo sọ̀rọ̀ ẹbí wa ń ṣe ọmọ Yorùbá, ọmọ Ìgbò ni mí, ọmọ Ọ̀gbọ́n Àṣùkù ní Delta State òun ni. Ẹ̀yin Yorùbá náà lẹ máa ń pa lóore, ẹ̀yin lẹ máa ń sọ lọ́rọ̀, ẹni tí ewé bá pẹ́ lára ọṣẹ àtọ̀ṣẹ. Ewé tèmi ti pẹ́ lára ọṣẹ, ó ti pẹ́ lára ọṣẹ. Ó dẹ̀ máa ń dùn mí púpọ̀ tá bá rí ọmọ Yorùbá, pàápàá jùlọ eléyìí tí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá tí wọn ò gbédè, ó máa ń dùn. Mo ní àwọn kan tájọ́ ń gbé. Ìyá ẹ̀ ní Káyọ̀dé wá lọ mú ọmọ orogun wá. Ọmọ yẹn bá wọlé ló tó jáde. Ó ní mọ́mí àìdí sí ọmọ orogun. Tó ló fi wá wọ́n lé fún ọmọ orogun wá. Ó ní mọ́mí ọmọ is child, ogun is medicine. àìdí sí anything like ọmọ orogun. Irú bàbá yẹn máa ń dùn mí. Kò wáyé kó rí bẹ́ẹ̀. A mọ̀ pé ayé ti di ayé ọ̀làjú. Gbogbo ẹ̀ afẹ́ ṣe òṣùwà bọ̀ kò wá ní da kó jẹ́ pé ọmọ Yorùbá kó máa fọwọ́ sí yúwo lé bàbá tiẹ̀.
ẹ bá mi sọ ẹni yòó ní fọwọ́ sí ju ilé bàbá tèmi o. Ẹ bá mi tálákà ẹ ní fọwọ́ sí ju ilé bàbá tèmi. Ẹ torí èmi tí mo dókòó bẹ́ẹ̀ bí mi tó bí ọmọ Yorùbá ni mí mi ò ní lè dáhùn. Bẹ́ẹ̀ bí mi pé tí ọmọ Ìgbò ni mi ò ní lè dáhùn torí mo ti darapọ̀ mọ́ Yorùbá. Nípa ayé ọ̀làjú bá ń sọ náà, mo máa ń wo àwọn advert kan lórí TV tó lè máa ń pa mí lẹ́rìn. Ilé tí a mọ̀ sí ìpolówó. Ó ní kan tí mo wò ìpolówó ó mọ̀. Kí ló ṣẹlẹ̀ nínú ìpolówó yẹn gangan náà? Àwọn ọmọ kan wọ́n ṣeré nínú ẹrọ̀fọ̀, wọ́n sáré kiri. Inú ìyá wọn dẹ̀ ń dùn. Ó ní there is fun in learning. Wọ́n á rò padà, mo wo bí ilé tọ̀dọ̀ mi ṣe rí. Kò tó kàn wá sọ́kàn mi ni pé ṣé ìyá tèmi á lọ bí iṣẹ́ láti Monday títí di Friday. Ó wá dijọ́ Saturday, á wá kó aṣọ ẹ̀ síta, á fọ̀, wà wá lọ kó sínú ẹrọ̀fọ̀. Wà ní there is fun in learning. Ìyá máa jẹ ẹjọ́ náà. Ìyá máa jẹ o. Yàtọ̀ sí yẹn. Ó tún ní advert kan tí mo tún wò, ìyẹn ìpolówó tó jẹ́ ìpolówó concert. Mo mọ̀ pé gbogbo ala ní concert nílé wa. Ẹjọ́ ta ló ní concert nílé ẹ̀ kó náwó. Concert tó dàbí DSTV báyìí. Kí ló ṣẹlẹ̀ nínú ìpolówó yẹn náà? Bàbá kan dé láti ibi iṣẹ́ ló bá wọ pálọ̀, kò bá ìyá àtọmọ ìyẹn ìyàwó ẹ̀ àtọmọ ló bá lọ ilé ọkàn lórí ìyàwó àtọmọ tó ń wo bọ́ọ̀lù. Lọmọ náà bá wẹ̀ ẹ́ ní dáàdì bàbá TV is not showing now. Mo tún wo ilé tí mo ti wá. Bàbá tèmi á dé láti ibi iṣẹ́, kò ní bá ìwọ tó jẹ́ ìyàwó ẹ̀, kò ní bá ẹ nínú ilé. Ó wà ń lé bàbá Rísíkà, òun wo TV, omi tó yẹ kó fi tẹ̀bà ìyẹn wà lórí iná, ó hó dànù. Mo jẹ́rìí bàbá tí mo ní. Ṣẹ̀rí tí ìyá mi bá dé, òun gan body language, bàbá mi ti ń lo body language kí Buhari tó dé. Tó bá dé báyìí, àrọ̀ra kó ẹrù ẹ̀, àrọ̀ra kó, àwa pè tó jù nù wá pé tọ́jú àwọn àbúrò ẹ o. Toró ti mọ̀ pé láǹṣẹ̀ ní fóun. Ó ní nǹkan tó máa ń yà mí lẹ́nu. Ǹjẹ́ ẹ mọ̀ pé púpọ̀ náà tá à ń wa mọ́tò, tá à ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àmọ́ plate number wa sórí. Ṣé mọ̀ bẹ́ẹ̀? Ilé wọn ò sọ fún mi, wọn ò sọ èmi gangan ló ṣẹlẹ̀ sí. Mo bá lọ ayẹyẹ ìgbéyàwó kan ni wọ́n mú nọ́mbà kan wá, wọ́n ní mọ́tò náà ó búlọ́ọ̀kì èèyàn kan láti pé nọ́mbà. Ta ló ní nọ́mbà o? Toyota LA771 kó wá gbé kúrò lọ́nà. Kò sẹ́ni tó yọjú. Bàbá ní bí onítọ̀hún kò gbọ́ èdè Gẹ̀ẹ́sì lásán ní Yorùbá, kò sẹ́ni tó yọjú. Bí ìgbẹ́ mo tún gbọ́ Ìgbò, mo tún sọ lédè mi ní Ìgbò, kò sẹ́ni tó yọjú. Ta ló wà ní mọ́tò? Ẹni tó dẹ̀ ní mọ́tò kẹ̀dẹ̀rẹ̀ Army General ni. Wọ́n sáré pè fún special operation pé kó máa bọ̀ mí kan. Lápè kò sẹ́ni tó wá gbé mọ́tò kúrò. Tó ayẹyẹ tá à ń ṣe iná ó bá parí. Nígbà máa dé ta, àṣé nọ́mbà tí mo ń pè láti ẹ̀kan nọ́mbà mọ́tò mi ni. Nígbà máa dé ta ni mo ní kí n yọ rìmọ́tù mọ́tò pé kí n tẹ mọ́tò ni mo rí àmì méjì tó dúró tí mọ́tò ń dúró de ẹni tó máa gbé mọ́tò yẹn bẹ̀rẹ̀. Nígbà tí mo tọwọ́ bá pò tí mo rí báwọn ni mi ò ya mú kì jáde, mo ra yọ kì jáde, mo ra lójú mi. Nìkan náà àwọn gbogbo yẹn bá ń pẹ́, hey MC, I say I don't know who I get this motor, mo ní no I don't know. Tí mo tójú padà báyìí tí mo rọ́kadà. Ọ̀kadà anywhere, mo ní anywhere. Màá jẹ́ káwọn gbogbo kan wá kó bá mi. Bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní MC Law lórúkọ mi. Mo dẹ̀ máa ń ipá fẹ́ ṣe wedding ayẹyẹ ìgbéyàwó kankan. Irú àwọn èèyàn báyẹn ọ̀kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ń rí. Mo bá lọ ayẹyẹ ìgbéyàwó kan
ẹ̀dẹ̀ wọ̀ pé ó nígbà kan tó máa ń gbàdúrà bàbá ní òkè ẹ pè ọkàn jáde o kó wá gbàdúrà fún ọkọ àtìyàwó tí mo bá rí mọ́mì kan mo ní mọ́mì ẹjọ́ bá wa gbàdúrà àti mo kọjá àyè mi ò mọ̀ pé mọ́mì tí mo pè yìí mọ́mì jí òní àwọn afàdúrà jagun àti mọ́mì jí òní mo pè lẹ́yìn tó kúrò ní resume camp lálẹ́ ọjọ́ Friday ó yà wọ MFM àti MFM ló ti wá ibi ayẹyẹ ìgbéyàwó náà mọ́mì ẹjọ́ bá gbàdúrà o làdúrà bá bẹ̀rẹ̀ every power on assignment against his wedding die turn into machine gun die tàdé ń gbàdúrà àdúrà ọ̀fẹ́ tó mo bá fọwọ́ gbà fún mọ́mì short prayer la ní kẹ́ ṣe ó ní MC you are not praying o MC you are not praying die lọ́wọ́ kan ṣá nígbà tí màmá gbàdúrà tán àwọn tó wá ayẹyẹ ìgbéyàwó gbogbo wọn ti jẹun àwọn èèyàn ti mú ìtayín wọn ti ń tayín ẹni wọn pé tá a bá lọ ibi ayẹyẹ báyìí táwọn èèyàn bá ti jẹun gbogbo ẹ ti tọ́ náà nìyẹn mo bá ní òkè o eléyìí ti ṣẹlẹ̀ èmi ò ní ṣẹlẹ̀ o ló bá tún di ìgbà tá a máa ṣe closing prayer ta ló máa gbàdúrà fún wa fẹ́ máa lọlé màmá yìí náà ló tún náwó ni màmá tún mú àdúrà every power on assignment ló bá gbàdúrà gbà tí màmá ti máa gbàdúrà tán àwọn tó ní canopy àwọn tó ní iṣẹ́ àwọn tí wàá kó nǹkan ẹ ṣe. báyìí lọ àbọ̀ wà ń bẹ̀. ọlọ́run àdé máa fọ́ ẹ ṣe. àmín o ṣeun ẹ jẹ́ ń parí ọ̀rọ̀ fún yín MC lọ a lè gbé ní fẹ̀fẹ̀ fẹ́yàwó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀fẹ̀ náà ló fi fẹ́yàwó níbi tó ṣẹ̀fẹ̀ dé ọmọbìnrin ẹ̀ kàn gbà bẹ́ẹ̀ nínú ẹ̀fẹ̀ náà ló ti gbà bẹ́ẹ̀ kò jẹ́ ọmọ pé mi ò lè ṣe lọ́wọ́ gbà yẹn. ẹ̀fẹ̀ náà ló ń ṣe lọ akọ̀ọ́ṣẹ́ ẹ̀fẹ̀ náà ni. ó dẹ̀ gbóyè ó dẹ̀ gbà ó ga á dára ó ṣeun gidi ó ṣeun yà lásìkò yìí ká wá dènà nígbà tí MC lọ ti dá wa lára yá díẹ̀ mo fẹ́ pe ọ̀kan tó máa sọ fún wa díẹ̀ nípa ìtàn tó so sẹ́ńtà ìró orúkọ ẹni náà ni ọ̀gbẹ́ni Ibrahim Adéìgbé ó wà lára àwọn ọ̀kan pàtàkì àwọn olùkọ́ èdè Yorùbá níbí òun lá sọ fún wa nípa sẹ́ńtà yìí. Olódùmarè ọba atẹ́rẹrẹ káyé mojúbà ẹ̀yin àgbààgbà tẹ́ wà níkàlẹ̀ ẹ̀yin àgbà ẹ̀yin tẹ́ kọ́ wa ní ètítà ọwọ́ tí a fi mọ̀ dá ẹ̀yin tẹ́ kọ́ wa ní ètítà ilẹ̀ tí a fi mọ̀ tẹ̀ ẹ̀yin tẹ́ kọ́ wa ní ìkarara tí ẹbọ fi ń ha fún wa gbogbo ẹ̀yin ọ̀gá mi tẹ́ wà níkàlẹ̀ láti rí ọ̀jọ̀gbọ́n Olúnládé lórí àwọn àgbààgbà tó ń kún kalẹ̀ mọ̀ kí yín àjíǹde ara ó máa jẹ́ o a ó máa rí yín bá o mo kí gbogbo ẹ̀yin tí a pè tí ẹ wá tí ẹ jẹ́ ìpè wa ẹ káàbọ̀ sí ibùjókòó Ethnic Heritage Center níbi tí a ti ń kọ́ àwọn èèyàn ní èdè literature àṣà àti gbogbo nǹkan tó rọ̀ mọ́ àṣà ilẹ̀ wa kò ń ṣe Yorùbá nìkan ti Haúsá ní Ìgbò ní gbogbo ẹ̀ ni à ń kọ́ kódà à ń kọ́ èdè Faransé níbí báyìí ibi báyìí a bẹ̀rẹ̀ ní bí ọdún 3-4 sẹ́yìn èrò láti bẹ̀rẹ̀ bíbá yìí ó wá láti inú abilékọ obìnrin kan tí ó wòye pé ọmọ Ìgbò ni ó wà wí pé àwọn ọmọ tóun bí nínú òun wọn ò lè sọ èdè òun wọn ò lè sọ èdè Ìgbò ìpè ṣe lè wá bójú mu tó wípé nǹkan tó ti ní lójú ni kí àwọn ọmọ òun má lè sọ èdè abínibí wọn èyí ló fà á tí èrò yìí fi wá sí wọn lọ́kàn láti bẹ̀rẹ̀ ibi ìpè kí ó jẹ́ ibi tí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yálà a jẹ́ ọmọ Yorùbá ni a jẹ́ ọmọ Haúsá ni a jẹ́ ọmọ Ìgbò ni tí a ti máa kọ́ èdè àti àṣà wa nǹkan tí à ń ṣe níbí a ní ẹ̀kọ́ fún èdè abínibí lórí afẹ́kéde Yorùbá afẹ́kọ́ ti Ìgbò afẹ́kọ́ ti Haúsá bákan náà àyè wà láti kọ́ nípa àṣà wa àṣà Ìgbò ni àṣà Haúsá ni àṣà Yorùbá ni bákan náà à ń kọ́ wọ̀nyàn níṣẹ́ ọwọ́ báwo la ṣe ń ṣe ìlẹ̀kẹ̀
ta ló máa rí arábìnrin tó ṣe jókòó tí ò ní ìhùn tí ò ní mọ̀ pé àpẹẹrẹ ẹwà ilẹ̀ adúláwọ̀ ni gbogbo bí wọ́n ṣe ń kọ̀ nǹkan báyìí à ń ṣe bí àwọn èèyàn ṣe ń wé gèlè à ń kọ́ bá ṣe ń hunṣọ bí wọ́n ṣe ń se oúnjẹ ilẹ̀ abínibí oúnjẹ ilẹ̀ adúláwọ̀ amẹ́rẹ́ tí ò mẹ̀fọ́ rò o ò mọ bó ṣe ń rò màlà o ò lè tẹ̀bà gbogbo eléyìí à ń kọ́ kó má jẹ́rẹ̀ sí nìkan ẹ̀yin tómi generation la wà ń sìn àṣà ń kó yín tómi jẹ ní ṣá tó sì jẹ́ pé nílẹ̀ wa a ní àwọn oúnjẹ tó dáa tó ṣara lóore kágbàdo tó dáyé kíní kan ni ẹ̀dìyẹ wa ti ń jẹ kẹ́tó kó ń tómi jẹ tèmi nǹkan kan lọ́wọ́ ọmọ wa ti ń jẹ oúnjẹ kan náà fi tó àwa àwọn òjò mi ò jẹ́ ń tómi kékeré mo ti dé ìfàfitì níbi tí fáfìmọ̀ sí ti àwọn ti débẹ̀ kan tó kí ń tómi tó dé àwọn òjẹ́ ń tómi à ń kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe oúnjẹ ilẹ̀ wa gbogbo ẹ̀ ni à ń kọ́ ń bí àyè wà fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá síbí báyìí láti wá kọ́ ẹ̀kọ́ ibi kò sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nìkan àti rí àwọn èèyàn tó wá láti ìlú Canada wá kẹ́kọ̀ọ́ bí àwọn èèyàn ti wá láti ilẹ̀ Faransé lára àwọn akẹ́kọ̀ọ́ mi wọ́n ti wá láti Canada Faransé wọ́n ti wá láti ìlú South Africa láti wá kẹ́kọ̀ọ́ bí àyè dẹ̀ sì wà fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ kọ́ nínú àwọn nǹkan tí à ń kọ́ ń bí yóò máa ju wa ṣe. ó ṣeun fún ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń lo ẹ̀rọ ayélujára tá à ń pè ní íńtánẹ́ẹ̀tì tí ẹ bá fẹ́ fi nǹkan kan sí orí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa fi hashtag àmì náírà tí àwọn èèyàn ń lò nísìnyí ẹ bá wa kọ ethnic heritage center ẹ dẹ̀ bá wa kọ Yorùbá Lákọ bẹ́ẹ̀ ṣe ń fi sí orí ẹ̀rọ ayélujára. ẹ ṣeun ó ṣeun ọkùnrin mi arákùnrin mi èèyàn mi àní máa tú iṣu désàlẹ̀ kòkò nírọ̀lẹ́ yìí nípa ibi tí ìrìnàjò náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tọ́jọ́ díẹ̀. òjò ti ń pagún. ó tọ́jọ́ díẹ̀. tó sọ yẹn wájú ọmọ àgbàlagbà. ó tó ṣe bí òwe ẹ dáríjì wá. lásìkò yìí a ó tẹ̀síwájú díẹ̀ sí i. a ní ẹnìkan nínú agodo tí wọ́n máa ń kọrin fáwọn tó ti ń tẹ̀lé wa lórí ẹ̀rọ ayélujára bá ṣe ti ń ṣe ìpolongo nípa ètò yìí fún tọ̀sẹ̀ yìí akọrúkọ èèyàn kan síbẹ̀ tá à ń pè ní ire ire ní tèmi o tí ń kọ́ ire kàǹkà ẹ ṣeun jẹ́rìí ire tiwa lọ́jọ́ gbogbo ṣùgbọ́n èèyàn kan wà dé pé orúkọ tó ń lò orúkọ tó ń jẹ́ orúkọ tó fi ń gbé àṣàgà òun gangan ní ire lásìkò yìí mo fẹ́ pè é kó wá kọ́kọ́ fún wa láwọn orin àdákọ díẹ̀ kémi àti ẹ̀ ká tó wá tún tẹ́ pẹpẹ ọ̀rọ̀. orúkọ ńlá kàǹgà tí ìkànnìláyà dandan ṣe bẹ́ẹ̀ ni lọ́mọdún tó dá ìwà ọmọ Yorùbá yẹ gbéra nílẹ̀ kẹjẹ agbáṣà lárugẹ ṣe bẹ́ẹ̀ ni lọ́mọ ẹni rẹ̀ ọmọ ẹni rẹ̀ ọmọ ẹnìkan jàgàbí àgbà ewì nílé adó ó sàmẹ́ta ẹnìmí ló dọ̀bọ̀ ọmọ igi tí mẹ́rin kan ọmọ ọ̀pọ̀lọpọ̀ tí ń tòkè ajá àwọn tó ọmọ náà ń jókòó má tó ọmọ náà ń jókòó má jẹ lùjú ọmọ Odùkárẹ̀lẹ̀ Yorùbá ilé ya mo jẹ́wọ́ pé ọmọ Odù ni mí Odùduwà ṣóun ni bàbá mi mo ṣe jẹ́rìí sí ìṣẹ̀dá ilẹ̀ mi ọmọ ìlú Ìwà níbi ojúmọ́ gbé mọ́ o ṣóun ni mo jẹ́ àgbájọwọ́ ṣóun la lè fi ṣe ìṣọ̀kan ẹ̀mí ṣóun la wà lè lò mo ṣe búra pé n ò ní dalẹ̀ tàbí tàpá sí orínú mi ó yá ká parapọ̀ kó rí odò o pẹ̀lọ́pà òkè kan dẹ̀rọ̀ á lọ́wọ́. Olútáyọ̀ ó yá wá ràn mí lọ́wọ́ báyìí. tí tá a bá kíyèsí òótọ́ ni ó kọrin fún wa ní èdè wa ń bí ṣùgbọ́n ó ti dọ́gbọ́n kan sí ọgbọ́n àgbà ló lò ṣé mo gbọ́ àgbà tó lò fún wa ó ti kó gbogbo ẹ̀ pọ̀ ọmọ Odùduwà ṣé mo gbọ́ náà kan péré náà tí ó so gbogbo apọ̀ yẹn ọmọ Odùduwà ni wá ó ṣe ohun àlejò mi ire báwo ni iṣẹ́ orin báwo ló ṣe rọrùn tó. Ó
rọrùn kò dẹ̀ tún rọrùn náà nítorí pé ìkíní ni pé abínibí ó yàtọ̀ sí ability. ṣé gbogbo yín sì abínibí náà gbogbo yín fẹ́ máa fi kó wa lórí àwa kan wà abínibí ni abínibí gbígbà bí nǹkan tí mo ṣe ń sìn bí oríkì nǹkan ìjálá abínibí nìyẹn nígbà tó bá tún wá kọ ìyẹn ability nìyẹn tó bá mú ability yẹn mọ́ abínibí á jẹ́ kí iṣẹ́ yẹn kó ṣeé ṣe dáadáa àmọ́ tó bá kọ̀ ní abínibí nìkan ní ìgbà kọ̀ǹpútà tá a wà ń sìn ó máa nira díẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní ẹ̀bùn púpọ̀ ló wà káàkiri àgbáńlá ayé àmọ́ tí a bá fi ability bí o kọ́ ilé mọ́ ilé yìí o fi ilé mọ́ ilé yìí nígbà yẹn ló lè fi yọrí tó dẹ̀ máa jẹ́ ó máa wà dáadáa fún ènìyàn. o ṣeun adúpẹ́ pé ò nira jù láti ṣèlérí torí àga bíi máa ń gbóná ń gbà mí tó bá máa tó gbà díẹ̀ sí àwọn àwọn kan wá káwá wò báwọn náà ó ṣe ṣe bóyá wọn ó ṣe dáadáa lórí àga yìí. ìyá mi tó wá láti ìlú Ọ̀yọ́ àmọ́ bàbá tó bí ìyá mi wá láti ìlú Ẹdó torí náà ilé tá a wà wọ́n ṣe ń sọ èdè Ẹdó ló ń sọ èdè Yorùbá wàá wá èyí tó fẹ́ àmọ́ bí náà pé ìyá tó bí ìyá mi ó jẹ́ ọ̀kan tó alákìkanjú èèyàn kan ni nǹkan tó bá fẹ́ ló fẹ́ ó tún jẹ́ ọ̀kan tó kọlà dáadáa tó a sọ fún ẹ pé tó o bá ti lè sọ èdè mi o kì í ṣọmọ mi wàá mú kan ni so tí ìyá bá ń sọ̀rọ̀ á sọ fún ẹni ìwà àtàní mi ò aráalé Ọ̀yọ́ ìwà àtàní mi aráalé Ọ̀yọ́ òjò ló ń pa mí ò mo yà ságbẹ̀dẹ bójò bá wà wọ́ ń rè lù mí tó bá sọ fún ajẹ́ kó máa rántí pé mo lè máa gbèlú Èkó àwọn ọmọ abínibí ìlú Ọ̀yọ́ ni mí èdè mi ṣe pàtàkì nítorí náà ọ̀dọ̀ ìyá tó bí ìyá mi ni mo ti kọ́ èdè Yorùbá. ẹ jẹ́ bá ń ṣalátẹ̀wọ́ nǹkan tí à ń sọ rèé ni pé ká má fi torí àṣà tó tọ̀ rìn wá ká fi ju tiwa lọ. ó ṣeun rere ṣé tá a bá tún pè é lọ́jọ́ mi ó kan èèyàn wa tẹ́ wàá dá fàájì ilẹ̀ fún wa rẹpẹtẹ ń bí. bí Olúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàyè tó bá jẹ́ pé àṣà àti ìṣe Yorùbá láti gbé lárugẹ níwọ̀nba tí Ọlọ́run rọ èmi àti àwọn ọmọ ẹgbẹ́ mi lọ́wọ́ nígbà tí a bá fún mi ní ìwé tí a ń pè ní email tó máa ti torí àsìkò láti fi gbogbo ẹ̀ sínú nǹkan tá à ń ṣe pẹ̀lú agbára Ọlọ́run àti èmi àti àwọn ọmọ ẹlẹgbẹ́ olórin mi àjọ máa wá bí ta máa ń fi orin àti ìṣe Yorùbá dá wa lára yá. ẹ ṣeun mo fẹ́ wá béèrè ìbéèrè kan kẹ́ bá mọ iyì nǹkan tá à ń sọnù torí pé ọmọ tó sọ lẹ́nu kí ni wọ́n ló sọ kọ́ ó sọ àpò ìyàkọ́ tẹ́ bá lọ káàkiri bẹ́ẹ̀ ṣe ń lọ sí orílẹ̀-èdè Benin lọ sí àwọn oríṣiríṣi orílẹ̀-èdè báwo làwọn èèyàn ṣe gba èdè yìí lọ́wọ́ yín èdè Yorùbá yìí. ní ìwọ̀nba tí Ọlọ́run ti ṣe tí a ti lọ káàkiri àgbáńláyé láti ṣe àwọn orin tí à ń ṣe ní ìlú wa ní ìlú Nàìjíríà bíi tó bá ń ṣe orin tó ní ṣe pẹ̀lú èdè àwọn èèyàn kì í gbà á àmọ́ tó bá lọ bí irú Benin tó bá lọ sí Benin tó bá sọ òyìnbó àwọn èèyàn gbọ́ èdè òyìnbó gan wọn ò ní dá yín lóhùn àfi tẹ́ bá sọ èdè Faransé àfi tẹ́ bá sọ Yorùbá tó bá tẹ̀ wá sọ Yorùbá gangan ló máa fi dáhùn dáadáa because wọ́n máa ń fẹ́ gbọ́ Yorùbá tiwa ní bíbá torí pé Yorùbá àjàṣẹ́ làwọn ń sọ tó bá wá